Babọ́dé aṣògùn o ikú ẹran aṣògùn o ikú ẹran aṣògùn àrò ọmọ yóò yè ẹran ó ajá abẹ náà ó sì wálé. yóò wà ní Kí ló kọ yín? ọmọ ní alájí olùjídé láti àbá olúfa Láti àbá olúfa Fakùn. Bàbá sọdẹ nìyí. ọdẹ nínú ọdẹ bàbá Bó lẹ ṣe bẹ̀rẹ̀ ọdẹ ṣíṣe? ọbọdẹ nínú Ṣàlàyé fún wa. bàbá tó bí mi lọ́mọ ọdẹ ni ìgbà tí àwọn náà sì dàbí gbà wípé a tó òkú ọdẹ láti máa lọ àwọn náà di ẹni tí wọ́n ṣe iṣẹ́ ọdẹ. Tí ń ṣiṣẹ́ ọdẹ ni. Ìbọn tẹ́ ẹ kọ́kọ́ yìn pé èèyàn kọ́kọ́ máa bẹ̀rẹ̀ ọdẹ ṣíṣe bó ní bá ń ṣe jẹ́ sẹ́ẹ̀ra ni àbí wọ́n gbé fún yín abẹ́ ẹ lọ gbé lọ́dọ̀ bàbá yín. ìbọn tá a bá ń lé mi tá a bá ń lé mi lápò mi ṣiṣẹ́ ọdẹ. Tẹ́ ẹ bá lọ́dọ̀ bàbá yín. bá lọ́dọ̀ bàbá wa. Ṣé wọ́n gbé fún yín ni àbẹ́ ẹ gbé? wọ́n gbé fún mi ní nígbà àwọn tó bá máa yìn wọ́n gbé fún mi. Ẹ tó ọmọ ọdún mélòó? tí mo fi yìn ẹ̀rọ mo ti kọjá ọmọ ọdún mẹ́tàdínlógún 17. 17 years. Nígbà tẹ́ ẹ kọ́kọ́ yìnbọn ní kurukuru ọjọ́ pé èèyàn bẹ̀rẹ̀ ọdẹ ṣíṣe èèyàn yìnbọn ẹran wo lẹ kọ́kọ́ fi pa? Màlúkù Bó ló ṣe jẹ́? níjọ́ yẹn lọ́sàn-án ọjọ́ náà òwúdé wíwọlé tí mo wọlé mo rí wípé kò sí àwọn nǹkan kan tá a lè dàbí ìgbà wípé a ṣe fi jẹun jẹ́ ìṣe ìjẹ́po jẹ́ yígbó lọ́wọ́ mo dé oko wa létí àbà à ń pè bẹ̀ ní òkè kéré bí mo ṣe wá jẹ́ ń wo òkè mọ́sáàdì nǹkan tó bọ́ pọ̀ kí aláàárín nǹkan bọ́ òkè tí mo wò báyìí lórí o máa ló kò rí bẹ́ẹ̀ ló náà bó ṣe gẹ́ẹ̀tì mi ó dì ògùn ti mú wọ̀ ẹ̀ ọbẹ̀ ti sọ mo bá gbọ́ ẹ̀rìn mo bá gbé ìlàsà mo nà sókè wá sọ́lẹ̀ káà ọkọ̀ dẹ̀ hàràhàràhàrà mo ní wọ mo tó ti mú ọba mo ti ń kì mo ń wo dáńdé ọ̀pá nígbà tí pé iná bọ́ sí lásọ lóde pọ̀ nílẹ̀ mo ṣe o báyìí mú àdá mú àpọ̀ báyìí lọ́nù ẹ̀gbẹ́ ti mú àpọ̀ ọ̀pọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ṣe pamọ́ lóko. pamọ́ lóko ni bá ń bọ̀ nǹkan wulẹ̀ gẹ̀rù eléyìí ó ti mọ́ ti òní náà wulẹ̀ gẹ̀rù tó máa pé mọ̀ tó ń wà ní ìlọ́mọ́ ó ti padà lé ilé tí mo padà sí ẹkúlé o ìyá ó tiẹ̀ ti lóko mo ní mo ti lóko ń gbóná àpò tí mo ti nǹkan bọ̀ báyìí tí mo tọwọ́ bọ̀ mo sì fa ọmọ lóko rẹ̀ ẹ̀ bá mi ti ṣé ìbọn rẹ mo gbọ́ mẹ́rin wò lébi náà ọkọ àdì ọmọ orò wo ẹmọ bẹ ní nọságbó ọba fẹ́ mẹmu ẹmọ bẹ ní nọságbó ẹmọ òwúrọ̀ mo ní mẹmu o ti gbé jù bẹ́ẹ̀ báyìí ẹni tó bá ti ṣe náà kọ́ lọ sáàyàn rẹ o kò sọ fún ìyá rẹ ẹ̀dọ̀ rẹ kí wọ́n bá mi ṣe é bí o ìtẹ̀lé ti ẹ̀pá mi gánà wọn náà ẹ̀dọ̀ lẹ́sẹ̀ àwọn tẹnu mọ́ ọ̀gbọ́n tí àgbà jẹnu sábẹ́ ọ̀dọ́ rẹ̀ gbọ́dọ̀ fọ́ọ̀kàn bí ọbẹ̀ ti sọ gánà. Ó jẹ́ ẹjọ́ àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ yìnbọn. Inú tèmi gán dùn pé mi náà ń pa wọn lóko. ọ̀pá wọn lóko. Babọ́dé nínú àwọn ẹran tí ọdẹ pa tí wọ́n fi gbà pé ọdẹ làwé yìí mélòó lẹ ti pa? Ẹ máa sọ àwọn ẹran tẹ́ ẹ ti pa fún arí lọ́kọ̀ọ̀kan èjèèjì. ọ̀pá gálà. Bó lẹ ṣe pa gálà? Mo ṣe pa gálà ní wípé mo fẹ́ lọ Ìbàdàn ọjọ́ náà láàárọ̀ kùtù
mo fẹ́ lọ Ìbàdàn lọ wo àwọn ọmọ mi. Mo wá mú àdá, mo má jà mi, mo pè é bá ṣe kọjá sí ọ̀nà oko yìí. Adọ́nà oko afẹ́ rìn bí ibùsọ̀ méjì ìlàjà mi bá gbé mókè látọjú ọ̀nà lóru mókè lọ́wọ́ hànà ọkàn ìyá mi fà sínú igbó tó yà sí gbúrúrú báyìí. Ẹ̀kan náà ni wọ́n gbọ́ tí ń gbó tẹ̀lé ìgbàlá lọ ní gbó. Kábíyèsí wọ lọ mí náà kan ìyá mi ọ̀lọ́ sẹ́bù ilé tí ń lé wọ̀ báyìí. Ìjẹ́ kí gala kó gbéra kó fò síbi odò ọ̀dà kejì wa nísàlẹ̀ ẹ̀gà bájà sí ilé mọ́nà èdì. Wọ́n wà jọ jà kùtùkùtù tí wọ́n fi wọnú odò. Nígbà mo rí wípé bí mo fẹ́ gbà ìtàkùn kò gé ráyè kọjá ọkàn lọ gba di inú odò tí mo gbà báyìí. Ǹjẹ́ kí ìgálá kọ́ ta ajá mẹ́fà ní àyà. Mo ti mú àdá mi, mo ti sọ sí ní ọrùn lónà ló gbéra gba ìgbó adájọ́ ajá àwọn sásọ́ọ́lẹ̀. Ó tó gbéra lẹ́ẹ̀kejì ajá àwọn sọ́ọ́lẹ̀. Ó ṣe bájà ń ṣe àdúgbò pé ó rẹ̀ èmi náà rí kó ti rẹ̀ pé kò ní tọrọ́rùn ti sọ̀kalẹ̀. Àdá fáìlì mo sọ sí lọ́rùn mi tó gé ọrùn tó ti sọ̀kalẹ̀ báyìí. Ó jẹ́ akọ ẹran burúkú ayé nìkan yóò tó ní kó wọ́n gbéra lẹ́bi láti ṣe ìgbàgbọ́ òun ti mọ̀ bí mo ṣe. Ṣé ẹ gbémọ̀ lọ́jọ́ náà? Ìgbémọ̀ lọ. Ìgbémọ̀ mi kàn fẹ́ lọ mú bí nǹkan tán mú kí mo lọ fún báyọ̀ bí kí n bá mú ọ̀sùn olóńgbò. Ìní mo ní kí n lọ. Lórí kí n bí gbémọ̀ lọ kí n bá ìyìnbọn lákọ̀ọ́kọ́. Ní ìmọ̀ tó pé rì sí oko ní ìyá oko ní ilé ẹ sì fẹ́ lọ Ìbàdàn ọjọ́ náà. Ìbàdàn láàárọ̀ ọjọ́ náà bó ṣe jẹ́ náà. Bẹ́ẹ̀ ṣe pàgálà. Pàgálà. Àwọn ẹran míì wo lẹ tún ti pa? Mo pa ọlọ́gẹ̀dẹ̀. Ọlọ́gẹ̀dẹ̀ gan lára ẹni nǹkan tí mo kà lè rí ìrírí pé wọ́n kọjá bẹ́ẹ̀. Ọlọ́gẹ̀dẹ̀ o inú Akíntọ́lá ló wà lájá àwọn àtajá ajá náà ló rúgbòde irúgbòde tó rúgbòde ìjà táwọn wí pọ̀ ọkọ̀ jábà tó lọ́gẹ̀dẹ̀ ń fẹ́ bímọ ni níbi tó ṣe àbá sí tájà ń kà mọ́. Ó ti mú ajá mu náà mọ́ wọ́n wà jọ ń gba ìjà táwọn wí. Mo ṣe wá rí wípé kí alájà yìí nígbà wo lọ́dọ̀ ọlọ́gẹ̀dẹ̀ rẹ̀ kò sí irun kankan láàrẹ̀ látòkè jìlẹ̀ kò sí irun kankan. Ìlú èwo mọ́ kò sí mú bọ̀rẹ̀ káà àmúmọ́lẹ̀ ó ké gbàjá rí wípé ìpọ́n ti bò bá súnmọ́ nígbà ó súnmọ́ ìmòrí ọlọ́gẹ̀dẹ̀ ẹ̀kọ́ bá ní ọlọ́gẹ̀dẹ̀ àbàmì wo ni kò sí irun kankan ìkẹ́ àwọ̀ lásán ló kù ní ara rẹ̀ tó wá dàbí tòǹbòlò. Ìgbà tó wá bá Ọlọ́run dákun ayé àríjò àsọfẹ́ bímọ ni ọmọ tí lọ ìdí rẹ̀ arákùnrin kí ti bá wá mọ̀ pé ọlọ́gẹ̀dẹ̀ ẹran ńlá ni tí ó fẹ́ ṣe àbíamọ lájú ẹ̀ ṣùgbọ́n àjà ó tiẹ̀ ti bá ajá jẹ́ ó ti fà á ya dé gbogbo ọrùn ó ti bá ajá ń jẹ́ gidi tí ó sì yẹ mọ́ tí ìjẹ̀pá já àmọ́ wà ní kò sí irú ẹran tó lè wọ́n ìbẹ́ran ọ̀bà mímọ́ ni ó tó ń dáwọ́ dà sí ilé. Bàtà ṣe gbé inú nígbà tá a gbé tá a wù ní tá a ṣe nígbà tá a kún ọmọ ẹ̀ ọmọ bíi márùn-ún la bá ń bẹ̀ tí wọ́n ti hunrun láà tí wọ́n ti hunrun tí wọ́n ti dàgbà sí inú. Bàbá Ọdẹ ẹni ọlọ́gẹ̀dẹ̀ wò nírun kankan la. Kò sí irun kankan.
tó ń bolo ní. ṣé tí ọlọ́gẹ̀dẹ̀ bá fẹ́ bímọ ó yè nírun láàrin. òye mi gangan. ẹ tún wá sọ̀rọ̀ kan ẹ ní àwọn ọmọ rẹ̀ tí irun ti wà lára ó ti wà lára wọn. kí ni ẹ̀yin rò kó ṣẹlẹ̀ láàrin. tó ṣẹlẹ̀ ni wípé kẹ́rí ọlọ́run ọba náà ló ọmọ ìfisọ́ ẹ̀ sọ wa oríṣiríṣi ẹran lọ́pọ̀ ń gbó oríṣiríṣi ẹran lọ́pọ̀ ń gbó bá a ṣe ń rẹ́ran abà láwọn ẹran tí ó jẹ́ ojúdá tí ìsàbà mi lẹ́gbọ̀n ṣùgbọ́n ẹran tó igbó bá ti pọ̀ ṣùgbọ́n náà jọ́nà ògùn òmù jọ́nà igbó ló ti pọ̀ ó ti adẹran tó ti pẹ́ ń gbó ó ti dàgbà gbó ó ti dàgbà gbó burúkú. Bábọ́dé àwọn ìrírí yín nígbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ ọdẹ mo fẹ́ kẹ́ ẹ máa bá wa sọ ní kọ̀ọ̀kan èjèèjì àwọn ìrírí yín tẹ́ ẹ rí nídìí ọdẹ. Ìrírí tí mo rí ni wípé bàbá wa àgbà Ifádìrún wọ́n máa mú a lọ sí òde Ifá wọ́n sì tún máa mú a lọ oko ọdẹ tí wọ́n bá ń lọ ó pè káwọ̀ wà lẹ́yìn àní ọ̀ṣáájú bí àwọn bàbá wa bá pàdé àǹjọ̀nù báyìí ó ní ọ̀fọ̀ tí wọ́n máa ń pa àti ègbèlè tí wọ́n máa ń bá wọn sọ tí wọ́n ìyànà nínà. Mo níran ní ọdún kan àwọn àti bàbá wa àjọ ń bọ̀ lóòrùn ní nǹkan bí aago kòòrùn adé orí òkìtì wa ní ọ̀nà alákàndé mọ́ lálérè òkìtì tó wà ń bẹ àjọ ń bọ̀ lóòrùn bá a ṣe ń bọ̀ báyìí bàbá wa ti rí iná àwa náà tá a tẹ̀lé àti rí iná láàbí wà iná kan wà lọ́ọ̀kan bíi ọ̀nà mẹ́ta bàbá ní ọtí ilẹ̀ wọ́n ní àwọn òkìtì àwọn ọ̀rọ̀ òkìtì gan ní bẹ́ẹ̀ kó láti akọjá àbálẹ̀ ọ̀kọjá àbò ìyá bá ti tọ́ wọnú àpò wọn ni bàbá fún wa ní àwọn kankan nínú àdó wọn ní àdẹ̀rù bá a ṣe jẹ́ ẹnu báyìí báwa kò ṣe ní bẹ̀rù kankan bàbá ní àmọ̀ ìṣòwájú ẹni bá ti fẹ́ kan wọn tá a fẹ́ kan bí òkìtì bí náà báyìí iná kan mẹ́tẹ̀ẹ̀ta pín báwọn mẹ́ta ṣe dìde náà wọ́n kàn bóde bàbá náà yá ọ̀nà òdì málàdà ẹ̀fọ̀ náà lẹ́fọ̀ ọmọ awó wọn kọjá lọ ẹ parapọ̀ ọyá ẹ̀kú lọ náà. Yẹ́sì wọ́n kàn kùnlé swing wọ́n kàn kó lójú ọ̀nà bí bàbá ṣe kó kíní fìtílà àwọn mẹ́tẹ̀ẹ̀ta fìtílà náà fẹ́ díjà lẹ̀. Láàrin ìtajà ìtajà. Láàrin àti àwọn àjànú àwọn tẹ́ ẹ rí orí òkìtì mu. Bíjà ti fẹ́ yẹn ti ń lọ fìtílà mọ́ bàbá lọ ọwọ́ mi bàbá ní ìsì èmi mo lè ẹ ti lò gba tí ẹ ti fi tán náà ẹ ti lò tẹ́ èmi mo lè yí èmi mo lè yí. Wọ́n jọ fàáfàá jọ dé tí a bàbá yìí tí bàbá yọ kẹ́ni ní inú àpò wọn báyìí tí wọ́n nà sí wọn báyìí wọ́n ti rọ́ọ̀dì padà. Kí ni bàbá fẹ́ máa fi fìtílà sí? Nígbà jẹ́ pé alágbára làwọn náà. Ṣé ẹ wulẹ̀ ní iná kankan tẹ̀ ń tàn lé tẹ́lẹ̀? Wọ́n ní náà. Ṣé a jẹ́ fìtílà ọ̀rọ̀? Nígbà jẹ́ pé àwọn gangan alára wọ́n fi tọ́jà ní o. Tọ́jà ni. Tọ́jà ni. Ara fìtílà gan ó tó ń bẹ dì sí. Ṣé lẹ́yìn ń tàn ni? Èmi ọ̀tàn àìtàn bí bàbá bá fẹ́ lò ó ni bàbá máa ń fi àwọn iṣẹ́ kan tí wọ́n máa ń ṣe. Oníṣẹ́ kan tí wọ́n fi ṣe. Oníṣẹ́ o. Àwọn mẹ́ta tẹ́ ẹ ní wọ́n dìde o ṣé èèyàn ni wọ́n ni? Èèyàn kọ́ o. Ṣé ẹ rí wọn? Irun ara wọn kọjá ti irun kìnìún. Nírun ara wọn. Wọn ò sì ju tanku báyìí lọ. Wọ́n ṣe èèyàn gíga. Yàbí náà tí a ń gbé orí òkìtì láwọn kan gbé orí òkìtì àti àyàmù tí wọ́n bẹ̀rẹ̀
ká gbà pé ọ̀rọ̀ ni wọ́n. ọ̀rọ̀ ni wọ́n. Bàbá wa ṣé ìyàtọ̀ wà láàrin ọ̀rọ̀ àti iwin àtàǹjànú? ìyàtọ̀ wà o, wọ́n yàtọ̀ síra wọn. Kí ni ọ̀rọ̀, kí ni iwin, kí làǹjànú? ẹ mọ̀ wípé ṣe rí ọ̀rọ̀ ọ̀rọ̀ bí àwa èèyàn ṣe wà àwa àti ọ̀rọ̀ tí ọ̀rọ̀ bá change èèyàn lẹ́kọ̀ọ́. ìwọ̀n rìn ẹ lè rí wọn kọ́ bá èèyàn láti rìn papọ̀. òṣìrú ọjà tẹ́lẹ̀ dé tẹ́lẹ̀ bá ọ̀rọ̀. bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá rí ọ̀rọ̀ àṣíjúwò ìlú tí bá ń tà. bàbá yẹ pé ó ti mọ̀ pàlágbára ní àṣíjúwò yìí o. ìtẹ́bàrà ní ilẹ̀ rà yóò bẹ̀ fowó rí ìgbàanì. níbi tí ohun ọ̀rọ̀ wà àǹjànú ẹ̀wọ̀n fún àwọn òru létí òru làwọn rìn ní a fi máa rí pé kí aláboyún kó ṣọ́ra fún rìn ọ̀sán ìrìn alẹ́. aláboyún torí tí àǹjànú bá kọjá aláboyún bá rìn lóòrùn ọmọ aláàfẹ́ ti ẹ̀rù nínú tí ọ̀gá lájà. ká sọ pé inú afẹ́fẹ́ làǹjànú ti rìn ẹ ṣeun Babode, kí tó ní ìrírí mẹ́ẹ̀ tẹ̀ tún rí? ìrírí tí mo rí ìtọ́jọ́ mi lójú jù ẹni ìrírí abúlé Olúfakùn nígbà tí wọn bàbá wa tí wọn bẹ lójú méjèèjì à ń pe kíkan ní ìrókò. Ó wà nísàlẹ̀ abúlé wa. Ìrókò dáhùn wí bí èèyàn mẹ́wàá bá mú ọwọ́ ipa àwọn ọ̀ka pé ká sowọ́pọ̀ àfi ráǹdì ọ̀ka. Ìrókò tí a wà ti pẹ́ wọ́n tí wọ́n bá ti dáná à ń pe ẹ̀ẹ́dẹ̀ wa kan lẹ́ẹ̀dì òde. Ibẹ̀ náà bàbá ti máa ń dá iná bí wọ́n ó ṣe ṣu ni bí wọ́n ó ṣe gbá ni bí wọ́n ó ṣàwo ni bí wọ́n ó ṣe nǹkan bí ètùtù gangan. Ó wá di alẹ́ ẹjọ́ kan ó ti máa wá tí àwọn bàbá wa àti wọ́n máa rí pé níjọ́ tí wọ́n bá sì lé ìwọ ọ̀rọ̀ yìí nínú òrùkọ tí wọ́n bá lé ọ ó déjọ́ kan lónìí. Àwọn nígbà ọmọ wà fún náà bì mọ́ wọ́n bá rí bí wọ́n ti dáná tán wá tó bí aago kan sáago méjìlá ò ní àfọ̀n náà. Ọba ti àfọ̀n náà nínú ọmọ kẹlọ́kẹ̀ òní tí bàbá bá ti ayọ̀ ní ọmọ yìí pé ṣé wọ́n dáná fún àwọn ọmọ tí àwọn mi ní jẹ tí àwọn mi ní jẹ ní. ṣé ọ̀rọ̀ ni wọ́n wí bá wọn? ọ̀rọ̀ ni ọmọ wí bá wọn. bàbá ní dáná kò ní ọmọ rẹ̀ ọ̀dẹ̀ ó dijọ́ ọjọ́ tí òun rẹ̀ bá jọ fi ìgagbága lóòótọ́ mọ̀ wípé ilé ní jábẹ́ ọwọ́ adé ọ̀nà bíi ọ̀sẹ̀ mélòó kan rẹ̀ bàbá ti mú rẹ̀ lẹ̀ wọ́n dáná tán gbogbo àyà wa àgbà wọ́n ti dáná tán wọ́n ti ṣe gbá tán wọ́n wọlé lọ. Bàbá bá pè mí jọ̀ǹpọ̀ náà o. kí lẹ ní ẹgbẹ́? jọ̀ǹpọ̀ náà o. tó kọ yín nu. àárín ó kọjá wọn bàbá àgbà máa ń pè mí náà. àárín o ọ̀dà wámì jókòó mẹ́wọ̀n àjókòó. Ẹ̀gbọ́n mi ní kúkú tí máa fọ náà. Ó rí ìrànwọ́ lẹ́nu èmi rẹ̀ fẹ́ tọ́ fi àgbàdàgbà lónìí. Ṣé ìbàjá ni bàbá? Ìwọ máa wò náà. Mo fẹ́ kó wíwọ̀ gan kó o máa wo ìrírí ayé ni. Àgbàdo bẹ́ẹ̀ la àyà mi ṣe kú bẹ́ẹ̀ ni ìyá mi bá ní. Ìyá mi pe bàbá mi yí pé wo ìkan náà tí mo wá yín mọ́ bàbá rẹ̀ mọ̀ tí mo lọ́dọ̀ rẹ̀ ta gbangba tètè lọ bá mọ́mọ́ mi o. Ẹgbẹ́ bá mi ọ̀nà wípé ṣé èmi ni lọ mọ́mọ́ lọ́dọ̀ bàbá ọyọ ọ̀dọ́ ọmọ bí lọ́mù ọ̀pẹ rẹ̀ lọ̀rọ̀ bá ń bọ̀ ọ̀gbọ́n ọ̀fọ̀n náà tán ni bàbá bá bòlì sí. Bàbá mú àtòrí kan àtòrí yẹn ní sí lọ́mọ ẹ̀nà èèyàn kò lè dilẹ̀ sú
bàbá mú ọ̀rẹ́ mi níṣẹ́ ń bọ̀ báyìí tí bàbá ní tí ọ̀fun náà báyìí tí bàbá tí ló ṣe mọ́ ní kàn bí òrò ní kàn lọ bí tí bàbá yọ àtòrí lórí láì ọ̀yá tètè lọ́ba sí lílọ tí ń lọ bí a ṣe lóhun àti bàbá ṣe pitú mi ẹ̀rù bà èmi kan ẹ̀rù bà mí gbọ́ ọ̀já ni bàbá bá mú àtòrí lórí ìlà ọmọ àná mi wọ́n bá pàdúrà sí bàbá bí bàbá ṣe mú oúnjẹ náà lórí ìlà ọ̀la ni wọ́n gègé kó igi tó ń sá sí ọ̀la ní ìlú bí ẹ ṣe lè wọnú igi mi nígbà wọn dé wọnú igi bí bàbá báyìí máa bọ̀ bí bàbá ṣe ń bọ̀ bàbá ní ó ti rẹ̀ wọ́n bàbá ní bá kú ìdágbẹ́ apẹ̀yìn àpò wọn ni wọ́n máa gbé kọ́ ọ̀nà wọ́n kàn mú àdókùn wọ́n kàn tọ́ sí ọwọ́ ni wọ́n bá là wọ́n bá tọ́jú ní ọ̀nà ìlànà bá là ìjọba tó ṣe dìde náà wà bóyá sòlé ọgọ́gì yóò pò mí mo fúnjọ́ méje kì yóò pò ní wọ́n sì ti máa gégi tẹ́lẹ̀ wọ́n máa fi ẹni yán jọun fà kí n fà tí a ń gé bí a ṣe ń gé ní ọmọ dí wọ́n wá pèdè jọ́jọ́ kan ànígi ìrókò yìí àfi okò lágbègbè bì èyí tí bẹ́ẹ̀ dá wà láàmú afẹ́kígi òkú mi wọ́n bá mú kẹ́ni ifá wọn jà wọ́n lẹ̀ wọ́n kì í fá lọ wọ́n kì í bọ̀ ṣe bá wọn ṣàwọ̀ gbogbo àwọn nǹkan tí wọ́n lè ṣe tuntun tẹ́lẹ̀ yóò wọ́n ṣe wọ́n níbi òkú mi dọ́kejì tó pé báyìí náà àsọmọbìnrin àwọn bàbá wọ́n jẹ́ babaláwo ìkankan tí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ àtàwọn olóògbé náà wá yẹn ṣe pégede wọ́n sákọ̀ pégede sí kí wọ́n pégede sí lọ́yẹ́ pé igi ọkọ̀ bì báyìí láì tí ìgbé tó mì tẹ́yìn máa pé igi ọ̀rọ̀ wọ́n lè náà yá wọ́n máa gbé òkú tí kèé sí kẹ́ní iṣẹ́ ẹ̀rọ ìgbàlódé sí kẹ́ní ayùn jọ̀hún náà sọ́ọ̀ náà bá fi ń gé torí sọ́ọ̀ yẹn ó ní onírúurú ọmọ bàbá yìí bẹ́ẹ̀ náà kọ́ ọmọ tẹ̀mọ́ yóò nígbà àwọn ògè wọn kàn jáhó ni wọ́n jáhó ihò rí nígbà ọ̀yà wọn tó ń yìnbọn lọ nígbà ọ̀yà ló ní kọ̀ tó ké gidi ni o tó èèyàn sún ẹ̀yìn ibi á pè sí kọ̀ lọ bẹ̀ wọ́n padà síbi tí àwọn tó ń gé ni o wọ́n tó pè é ọlọ́bẹ̀ ó tó padà sí bí wọ́n ti ń gbégi ó mú ayan mọ́lẹ̀ wọ́n ní ẹ̀kú bẹ́ẹ̀ wọ́n bá sún nínú tí wọ́n sùn báyìí bí wọ́n ti tó kí ọfọ̀ mọ́lẹ̀ mi. à ń pe bàbá kan ní àbà yìí ní Fáwọlé ọ̀rọ̀ òrùkọ wọn máa ń pè igi àwọn ni wọ́n máa ń gé igi yàn nígbà náà bàbá ní òjò tàkùtì lọ ó gbóná o òrùkọ wọn máa ń pè wọ́n ní wá gé ó ní wọ ọ̀fẹ́ sí yẹn ní ọ̀yà padà síbi àpèyọ̀ sí ní kí n ṣe padà nù pẹ̀lú gbólóhùn o pẹ̀lú ọ̀fọ̀ tó ní wò èéfín sọ tù atẹ́gùn táwọn wí kọjá bẹ́ẹ̀ gbẹ́gbòrò tátẹ́gùn náà wí tí tó ń róòlù bí gbèyàn bá ń bẹnu kéne lọ gbogbo àwa ti dojú bolẹ̀ kálukú ti dojú bolẹ̀ nígbà tí tọrọ lẹ̀ tán ẹ̀ẹ́dẹ́lẹ̀ ọ̀rọ̀ ọkùnrin ẹ̀ẹ́dẹ́lẹ̀ ẹ̀sẹ̀ wà ní abájídé ó kálukú fẹ́ ọmọ ẹgbẹ́ máa hó nígbà àwọn òwò náà wò mí bàbá àrùkò lọ́kọ̀ kó náà ní nígbà àwọn òkú bẹ́ẹ̀ náà ní amọ́tọ́ọ̀sì ní ẹ̀ńtàn báyìí
á dàbí inú pálọ̀ tó ń dán burúkú nígbà yá wọn dúpẹ́ ti ẹ̀wà kẹ̀ní àpótí tẹ́lẹ̀wà máa ń dá alámúlùkẹ́ bí wọ́n ṣe gbìmọ̀ sókè ni wọ́n ní àgbà òkè ẹ̀rú ti ẹ̀kọ́ ń bà wá bá a lè gbà á. ẹgbẹ́ yìí ọ̀rọ̀ ọkùnrin nù bí wọ́n ṣe gbà nù ẹ̀wà tó gbóná bí. ṣé ń ta ẹ̀wà fáwọn ọ̀rọ̀ ọ̀nà ọ̀tà lọ́jà a máa nájà ń ná gèdèjì. bóòlù àwọn èyí ṣe wá mọ̀ pé ẹ̀wà ọ̀rọ̀ làwọn yẹn. ẹ̀wà ọ̀rọ̀ yàtọ̀ arẹ́wọ̀ ọ̀rọ̀ yọ ọmọ ìgbé múlẹ̀múlẹ̀ ní òrì lẹ́nu ní ẹ̀wà ọ̀rọ̀ tí ó dùn bí ìgbọ́n da ṣúgà sí tí ó sè tí ò lè sí pé báyá yàngìyàngì kankan tí ó rí múkẹ̀múkẹ̀. náà bàbá wa ti mọ̀ tí wọ́n bá wájà ní tí wọ́n bá wá ra nǹkan lọ́jà tí wọ́n bá ti yóò dojú bolẹ̀ ní bàbá ti yóò dojú bolẹ̀ yóò sì ti ẹ̀wà tí wọ́n bá rà yóò nà sí ẹnu yóò pè wọ́n sọ owó náà gbá torí gbá ni yóò gbé lérí ẹ̀ yóò pè wọ́n sọ owó náà gbá ni nírú ojú rẹ̀ wà mọ̀ wò mọ̀ báyìí bí nàkì. sóbìnrin ni. obìnrin ètí tí ọ̀dọ́ wa alábíàmọ́ ni bá ń ṣe bá ẹ̀wù bá gbogbo ẹ̀ pátá ṣòkòtò gbogbo kìíní abọ́ ọ̀mọ́mi tí wọ́n máa wá kí lábúlé wọ́n ti mú gbà mí o wọ́n ti mú ẹ̀kára mi o wọ́n ti ṣe o ibẹ̀ náà bá gàgà àti ṣiṣẹ́ rẹ̀. so òun ò lè ra tiẹ̀ lọ́jà ni. nígbà orí tùfẹ́ lórí lágbo ní lórí jẹ́. níbẹ̀ wá gègé ń tán kọ́. wá gègé ń tán wá àwọn bàbá yẹn. kí n tó gbàgbé ẹ̀wà bẹ́ẹ̀ dànù ni. wọ́n gbé lọ abúlé ni wọ́n ní a máa gbé èso ni gbogbo abúlé pátá gbogbo wa la jẹ́. àtòbí àtọmọdé àtàgbà. ẹ jẹ ẹ̀wà ọ̀rọ̀ pátápátá. ẹ jẹ ẹ̀wà ọ̀rọ̀. ajẹ́ tó fi múlẹ̀múlẹ̀ lẹ́nu. nǹkan kan ò sì ṣe. èyí tó ṣe eégún tó ń lé. àpò eégún tó ń lé kankan. láti ìgbà náà ní àti ìdúgbò ẹ̀wà bẹ́ẹ̀ jẹ́ ti rú ẹ̀. bàbá ọdẹ ẹ ṣe ẹkú látàrọ ìjà àmọ́ yín kankan wà tí wọ́n ti ń ṣọdẹ. wọn náà máa ní kàwọ́. já ń ṣọdẹ. ni mo jẹ́ bàbá ọdẹ gan fún ọ. bàbá ṣé iṣẹ́ ọdẹ yìí tó pé yìí. iṣẹ́ ọdẹ pé o. ó pé. kéèyàn bá mú mi mọ́ o. iṣẹ́ ọdẹ pé o. ṣé ẹ lè fọwọ́ rẹ̀ sọ̀yà pé ẹ̀yin o. èmi o. ẹ ti ṣe nǹkan rí bí. mo ti ṣe nǹkan rí díẹ̀. èmi ti ṣe nǹkan dáadáa mo kọ́lé mo ra mọ́tò. nídìí ọdẹ. mo gbéyàwó fọ́mọ. mo ṣe fídọ́ọ̀mù fọ́mọ. kábíyèsí lè pa. tí kọ́lọ́run ọba náà ni ọmọ ti gbẹ̀mí ni. àmín. èyí ti ṣe jù bẹ́ẹ̀ láì lọ. àmín. bàbá àwọn èèyàn lẹ́ẹ̀ lóògùn. Ọlọ́run ló lóògùn. ẹ̀yin náà ti sọ lẹ́ẹ̀kan pé ọmọ bàbá aláwo ni yẹn. ìfádìí bàbá mi. ẹ̀yin náà ó lóògùn. mo wá fẹ́ kí mo fẹ́ kẹ́ ẹ bá mi kọ́ àwọn èèyàn ní oògùn tí wọ́n lè fi tọ́jú ara ọ̀yá. oògùn tọ́jú ara ó wà lóríṣiríṣi. ẹ sọ ọ̀kan fún wa ń bẹ̀ bíi tàbí méjì. oògùn tí ó jẹ́ oògùn ibà ó jẹ́ pé bára bá lóyún àti kányàn kéèyàn lè fi tọ́jú ara ewé akọ ọ̀bẹ́pẹ ọ̀mọ̀nà rẹ̀ tí wọ́n bá gbó tí wọ́n gbó dáadáa ẹ mú kẹ́ wá fún ìwọ̀n bá bẹ́ẹ̀ bá fún bẹ́ẹ̀ tẹ́ bá fún ẹ ra mílíkì olómi ẹ wá dà sí tẹ́ fún ẹ ra dà sí òmò ọba omi tẹ́ fún ẹ dà sí kí wọ́n wá kí wọ́n fi ẹlẹ́yìn ọwọ́ mú kó mú tó bá mú tán pẹ̀lú ògbó Ọlọ́run ní tí ọjọ́ mọ́bà orí ìkànnà máa ti ẹsẹ̀ yóò tọ̀ dànù. òmíràn ọjọ́ ti ibà jẹ̀díjẹ̀dí tó bá ti mú gbòǹgbò kásíà igi kásíà tí wọ́n ní odó náà
téèyàn bá ti mú ọ wá kẹ́ni èpo ahùn àti epo òrúwọ ọwọ́ amú kó kì pọ̀. Tó bá ti kì pọ̀, ó bá jẹ́ pé omi leléyàn mọ́ láti fi lò kó fomi kì í. Tó bá jẹ́ wípé ọtí leléyàn bá máa mu tó lè fi máa lò toró lé ní lílò. Ẹ bá mu olólómi ní ọmọ kò lè wọ́n bá ti ọtí yóò ti step down oró rẹ̀ láti jẹ́ wípé kéèyàn lè ṣe mú. Téèyàn bá mu kó wo ìgbẹ́ tí ó yà láàárọ̀ ọjọ́ kejì. Pé òmìnira iná kan mí, iná run mí, ẹ̀yìn dùn mí ní gbogbo ẹ̀yìn ríro ni kò sí tọ́jọ́ wọn. ẹ ṣe bàbá rẹ ǹjẹ́ ẹ ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀? Ọ wà. Ẹ pè nọ́mbà yìí. 090-32-400-565. Ẹ tún pè lẹ́ẹ̀kan sí. 090-32-400-565. Ẹ bá ní dákọ̀ yín lẹ́ẹ̀kan sí fáwọn ará ni. Èmi ni ọmọ Ọlájírè Olújídé látàrí Olúfà. Olúfàkùn. Olúfà. Ẹ ṣé o, ìrẹ̀lẹ̀ yìí o.